àwọn ẹrú wọ́n máa wá bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmà lónìí a lè má rí ṣùgbọ́n ntí máa mú kẹ́rú ọbẹ̀ ní jihad ogun Olúwa ní yā ayyuhal ladhīna āmanū hal adullukum ʿalā tijāratin tunjīkum min ʿadābin alīm tu'minūna billāhi wa rasūlihi wa tujāhidūna fī sabīlillāhi bi amwālikum wa anfusikum dhālikum khayrun lakum in kuntum ta'lamūn. Olúwa ní ẹ jẹ́ kí n tọ́ka sí òwò kan fún yín káràkátà eléyìí tí ó mú yín là nínú ìyà ẹlẹ́tẹ̀ ẹlẹ́rò. Òwò náà ni kẹgbà Allahu gbọ́ àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kẹsì máa jagun sójú ọ̀nà Allah pẹ̀lú àwọn dúkìá yín àtẹ̀mí yín eléyìí ló lóore jù fún yín tó bá yẹ pé ẹ̀ mà. Jihad ń bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmà kò sí ń tọ́ parẹ́. Òfin ṣẹ̀ríà sì sọ fún wa nínú àkídà ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé a máa jagun jihad lẹ́yìn gbogbo olórí tó bá pè wá pé ká jáde ká wá jagun tó bá sàtijọ́ lórí fáwọn mùsùlùmí tí ń fi kìtàbù wa sunna tí fi ń ṣèjọba lé wa lórí tó bá ní jihad ya ó yá nánu. So jihad ń bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmà kò sí ń tọ́ parẹ́ yàtọ̀ sí àwọn ideology ìdọ̀tí táwọn tẹ̀blígì ń kóká àtàwọn amadíyà tí èsè mùsùlùmí. Àwọn ideology yẹn àtọ̀dọ̀ England ni wọ́n ti gbà á nítorí pé ńgbà tí England táwọn lọ gba India àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ ta wọ́n láyà púpọ̀ ogun yìí pọ̀ ẹ̀mí tó ṣòfò pọ̀ wọ́n á jẹ́ káwọn England orí wọn kó ní rọrùn. tó ẹ sì mà nínú nǹkan tá a mà nínú ètò ilé ayé pé àwọn òyìnbó yẹn gan nínú àwọn tó lété jù ní England wà. àwọn wá rò yí pé ọmọ náà làárán síná wọ́n wá lu àwọn kan nínú àwọn mùsùlùmí láti máa lọ́gun pé kò sí jihad mà. nǹkan tó kàn ṣẹ́kù ni pé ká máa fẹnu ṣe jihad. àmọ́ jihad à ń fi ẹ̀mí ṣe tó lè múni lẹ́mìí lọ wọ́n ní kò sí má. báwo lẹ ṣe lè pantolúwa ní bẹ̀rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ wá dúró àyà tó wà nínú Al-Qur'ani ó lé lọ́gbọ̀n tó ló wá fi ń sọ̀rọ̀ jihad. kí ló wá parẹ́ kò sí ń tọ́ parẹ́. irú ń tó mú àṣẹ wá iná ní pàǹkan rẹ̀. Al-Qur'ani má ṣe wá sunna má ṣe wá Al-Qur'ani ó sọ pé kò sí má sunna ó sọ pé kò sí má ìwọ kan ní kọ̀rọ̀ kan tẹ kóra yín jọ lórí òdo àti nítorí pé ẹ fẹ́ ṣiṣẹ́ sin àwọn ọ̀gá yín tó fẹ́ fún yín lówó iṣẹ́ ẹ wá sọ pé kò sí jihad má kí ni ò sí má. orí bẹ́ẹ̀ náà làwọn wá ń rìn káyé orí bẹ́ẹ̀ wọ́n máa tìlú kan bọ́ọ̀lù kan wọ́n á gbé báàgì ẹ̀yìn bí àwọn ogun léńdé. so lábẹ́ òfin ṣẹ̀ríyà jihad ń bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmà. torí ẹ òfin ṣẹ̀ríà tún sọ fún wa ó lò jagun rí kẹ́lẹ́ máa bó ṣe léwu tó ó jagun rí láti jọ wọn ti bí ọ ó kópa nù jihad rí jihad ò sì wá títí tó fi kú àmọ́ ọ̀bẹ mi rẹ sọrí pé ya Rabbi tí jihad bá lọ wá tó bá mi láyé máa kópa ń bẹ̀ wàá kúkú sójú ọ̀nà jahiliya ó léwu àgbàdo máa kí alhamdulillah láyé tiwa kò kúkú sí jihad kan adúpẹ́ ká máa jẹun ká máa mú mi rárá ọ ò ṣe jihad ọ àmọ́ bẹ́ẹ̀ mi rẹ sọ pé àìbá àmọ́ tó bá lọ wá nígbà tí mo wà láyé máa kópa ń bẹ̀ eléyìí ni ó jẹ́ kó bá Allah ní rọrùn pé lóòótọ́ kò wá láyé rẹ̀ àmọ́ lẹ́mìí pé tó bá wá ọba kópa ń bẹ̀. tẹ́lẹ̀ ìbá yé wa jihadi òní ó jẹ́ ká máwọn èèyàn kan lẹ́rúgun tí jihadi bá ti wá wà tán máwọn èèyàn kan lẹ́rúgun irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà wà lọ́rọ̀ ta bábà yìí èyí tí bá ń bẹ lákàtà rẹ nínú wa báwo ló ṣe máa bá sọ̀rọ̀ èyí tó bá wà lọ́wọ́ rẹ nínú wa báwo ni ó ṣe máa pè wọ́n náà báwo ni ó ṣe máa pè ọ́